òṣèré gbajúgbajà ó jẹ́ colleague tiwa àjọ wa tipẹ́ látìgbà tí olóògbé Dayọ̀ Adéwùmí tó ti bá ọ̀gá wa King Sunny Adé ṣe eré jùjú tó fi wá débi eré orí ìtàgé àti ìjọ wa tipẹ́ gbogbo wa àǹkóra káàkiri bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀pá wa pọ̀ bóyá wa òṣèré ìjàkùmọ̀ níwá ìsọ̀rọ̀ bìkan abáde ibìkan alẹ́lẹ́ lákùrẹ́ lónìí àpàdé ńbẹ̀ àparí alẹ́ lọ́dọ̀ alẹ́ ní Ìbàdàn lọ́la àpàdé. You are watching Gboah TV. Kindly subscribe, like and follow. Thank you. àtijọ́ wa ti pẹ́ yẹn dáadáa ní Dayọ̀ Adéwùmí tó dẹ̀ tára ìgbàwọ̀ sí ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé kò sí bá ṣe wà torí tárẹ̀ torí òní mì ní ọ̀dọ̀ tiwa táwa jẹ́ kọ̀lígẹ̀ tá a jẹ́ òṣèré ẹgbẹ́ yẹn dáadáa ni àjọṣe ọ̀pọ̀lọpọ̀ eré káàkiri síwájú yìí pàápàá nígbà tí gbogbo wa wà ní ọ̀dọ́ èmi wà ní Fádé yìí àríyá tó jẹ́ ọ́fíìsì King Sunny Adé kò jìnnà sọ́dọ̀ wa King Sunny Adé àti Dayọ̀ Adéwùmí ẹ̀tọ́ 24/7 ni wọ́n ti jọ lọ lóyìnbó wọ́n ṣe nǹkan kọrin gbà yẹn tójú dúdú so níwọ̀n ìgbà tí níwọ̀n gba ìgbà tí a bára wa lò yìí Dayọ̀ jẹ́ tí mo mọ̀ dáadáa èmi àti àjọ wà lọ́dọ̀ Gbẹ́ngà Adéwùsì rẹpẹtẹ lájọ máa bá ṣe nígbà náà ẹ̀ tó bá ń wo àwọn eré yẹn eré mo sọ̀rọ̀ bí 30 years 35 years ago so èèyàn dáadáa ni àmọ́ kò sí ìyẹn sì lè dáa tó yóò kù ìjọ kan bá a bá rẹ́ nìkan ayé bá ń parọ́ fún tí wọ́n bá fún láfọ̀ṣẹ́ àbí á fún lọ́dún bọ̀hún tó bá ní gbónúgbó ìkúléwé èmi ò jíyàn gbónúgbó ìkúléwé àmọ́ yóò kù tó bá dẹ́gbà èmi ò rí gbónúgbó tó ju sáyé rí so gbogbo wa ládágbádá kú kọ́nà má jò ti yàbá ẹ̀ ní kọ́nà tó gbọdọ̀ jìnnà síra wọn ó sì ńlá lọ pé alúṣẹ̀ nìkan pàtàkì nínú àwọn ẹgbẹ́ òṣèlú bí o sì bí àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà sì lúṣẹ̀ nítorí pé Dayọ̀ ìlú mọ̀nkálẹ̀ Dayọ̀ Adéwùmí bàbá sún èbèbè ìlú mọ̀nkálẹ̀ kò sí pé àmọ́ wọn kò dápọ̀ ẹlẹ́ẹ̀mejì káwọn èèyàn tó mọ̀ pé ẹni báyìí náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tá tẹ́lẹ̀ jùjú níyì wọn ò lè dákọ̀ pé Dayọ̀ Adéwùmí tó wà lẹ́yìn Sunny Adé káwọn èèyàn mọ̀ nítorí díẹ̀ yìí ìyẹn dáadáa ní o ìjọlọ́ba lè tẹ̀sí afẹ́fẹ́ rí jẹ́ ìfẹ́sì jẹ́. ẹ ṣeun pọ̀ ẹ já pàtàkì fún Jésù. Amen. Praise the Lord. Ní báyìí a fẹ́ fi orí ọ̀fẹ́ náà sílẹ̀ fún àwọn ènìyàn. Bàbá ọ̀tún ló mo fẹ́ mọ̀ pé bàbá rẹpísẹ́ǹtì ẹgbẹ́ òṣèré lórúkọ Jésù àmọ̀rí yín bá. Àwọn bàbá tí a ti mọ̀ láti ìgbà tá a wà ní èwe ni wọ́n. Lórúkọ Jésù Kristi ẹ ò lè fọjọ́ ọlọ́jọ́ orí ọ̀fẹ́ Kristi yóò tó fún yín. So mo wá fẹ́ forí ọ̀fẹ́ sílẹ̀ bóyá ní àwọn ènìyàn tó jẹ́ ẹbí bàbá àwọn ẹbí wọ́n wà lórí ìjókòó ẹ̀kànjá sọ nǹkan dẹ̀ lẹ́yìn ìgbà tí ẹbí bá sọ àforí ọ̀fẹ́ sílẹ̀ náà nínú ìjọ Àgbàlá Gabriel tí bàbá ń lọ kó tó di wípé wọ́n dákẹ́ ẹni tí ó bá lè sọ̀rọ̀ díẹ̀ náà ní ṣókí nípa nǹkan tí bàbá gbé ṣe nínú ìjọ àforí ọ̀fẹ́ sílẹ̀ fún irú ènìyàn bẹ́ẹ̀ náà so ta ló máa sọ̀rọ̀ ní ìlànà tí àwọn ìdílé ẹbí bóyá àbúrò bàbá ǹjẹ́ a rí ẹni tó fẹ́ sọ̀rọ̀ kí n tó kúrò ní abala yẹn yes sir wọ́n kú mi. kí gbogbo àwọn tó wà lórí ìjókòó ẹ ṣe lè kú àdúró tiwa ọjọ́ ajínà síra èmi ní àbúrò bàbá Dayọ̀ Adéwùmí Dayọ̀ Suebe so èmi làbí kan ìyá wọn gbogbo àti bàbá wà pẹ̀lú wa kò sáwọn kan tó máa ń ṣe torí mo ṣó láìkẹ̀ gidi pẹ̀lú action tó kàn jẹ́ láìkẹ̀ ó dẹ̀ jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ ìyẹn ń wò lójú àbí báyá bákan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ fún ìgbésí ayé ẹ̀ ní kí n ṣe tó kọjá tí ò ní pa mo dúpẹ́ lọ́wọ́ ní ìgbésí ayé Dayọ̀ Adéwùmí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọ Àgbàlá Gabriel nípa àwọn tó ń ṣe àtàwọn ọmọ Nàìjíríà wọ́n dìde àánú
lágbára Ọlọ́run ní fúru ilé gbà gbogbo àwọn tó nawọ́